bí o ṣe lè send wallet address mi tó bá fẹ́ ra bolt wà wá sí booster tó bá ti tẹ booster òun ni mo náwó sí yẹn wà á tẹ deposit tó bá ti tẹ deposit ibi tí ìlà fún box yẹn wà á type iye bolt tó fẹ́ rà bóyá $1 ní $5 ní $10 ní $25 $50 $100 wà á type ẹ̀ síbẹ̀ yẹn tó bá ti type ẹ̀ síbẹ̀ tán wà wá lọ sí wà tẹ next ó máa gbé box yellow box yìí wá sí page yẹn tẹ yellow box yẹn ó copy kò dẹ̀ tẹ ok wà wá minimize wà wá sísàlẹ̀ fóònù ẹ̀ wà minimize wà lọ sórí WhatsApp ẹ̀ wà á scroll lọ sórí chat line èmi àti ẹ yellow picture ní o kì í èmi kàn fi tinú eléyìí ṣe wà paste wallet address yẹn wà send ẹ̀ sí mi màá wá send account tó máa sanwó sí fún ẹ tó bá ti sanwó màá fund wallet ẹ màá wá send transaction hash sí ẹ àti screenshot wàá padà wá sórí ibí yìí tó bá ti padà wá sórí ibí ṣó mọ̀ pé ibi tó ṣe dé tẹ́lẹ̀ ní bó ṣe bẹ̀rẹ̀ yẹn wàá kàn sùn sókè ní wàá tẹ next bó ṣe tẹ next yẹn wàá paste transaction hash tí mo send sí ẹ wàá paste ẹ wàá gbọ́wọ́lé mọ́lẹ̀ àkọ́ paste wàá tẹ paste wàá wá tẹ choose file nísàlẹ̀ transaction hash yẹn ló máa fi sókè choose file wàá tẹ photo and kìíní kan gallery àbí nǹkan lọ́dọ̀ tiẹ̀ ó lè jẹ́ nǹkan mi ló máa gbé jáde tó bá ti tẹ̀ screenshot tí mo send sí ẹ tó open yẹn òun ló máa kọ́ rí nínú kìíní yẹn kò tẹ̀ tó bá ti lè click ẹ̀ ó ti yé kò dẹ̀ tẹ submit button tó bá ti tẹ submit button yẹn fílẹ̀ ó lè lọ ọjọ́ kan ó lè lọ ọjọ́ méjì ó dẹ̀ lè má tó yẹn ó lè jẹ́ wákàtí kan wákàtí méjì ló máa tó jáde submit button òun nìyẹn kò tẹ̀ tó bá ti tẹ̀ bẹ́ẹ̀ fílẹ̀